ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹwàá gbẹnu sí máa thank you very much. Kàńsà ṣùgbọ́n aláwọn kan fẹ́ máa ní wọ́n ńlá pléètì wọ́n gbẹnu sí abẹ́bẹ̀rẹ̀ wọn ńlá dì í pé lára ìgbádùn kíyàn fẹ́ bómi láṣepọ̀ lọ́nà kíyàn tẹnubọ̀ lábẹ́ kíyàn la kíyàn gbogbo àwọn bọ̀ kíyàn bá ń ṣe ilé ìsà kí ní spiritually nílànà tẹ̀mí kí ló lè bàjẹ́ mọ́nà lára medically náà ṣó tiẹ̀ ní àgbákò tó lè gbà fi ṣèyàn lọ́ṣẹ́. Tí èèyàn bá ń lọ́jọ́ ara tí ó ti yé sùn tẹ́gbọ́ nǹkan tó ń bàjẹ́ pọ̀ tí ẹ bá ń lá pléètì obìnrin tó bá jẹ́ alágbára tó bá ń lá pléètì obìnrin àjẹ́ máa rí ẹmú lízílì tó mọ́ sọ fún ẹ̀ àgbọ́ìsà tó bá rájọ ara tó bá ní owó bá jẹ́ olówó ní èèyàn ní lówó dalẹ̀ wọ́n máa wò pé kò ní lówó dalẹ̀ tó bá ti ń tẹnubọ̀ obìnrin lábẹ́ bẹ́ẹ̀ ni títẹnubọ̀ obìnrin nǹkan tán ló ṣẹlẹ̀ ló dáa tí obìnrin bá mú àtọ̀ ọkùnrin obìnrin lè mú àtọ̀ ọkùnrin bẹ́ẹ̀ ni àwọn arọ́sọ lẹ́nu amúsùpàmù wọn mú àwọn obìnrin tó bá jẹ́ obìnrin gidi wọ́n mú àtọ̀ tó jẹ́ ìṣàlàyé fún ẹ jẹ́ sọ́mílìkì fún ẹ tó bá àwọn kan wà tó bá mú àtọ̀ ọkọ ẹ̀ gbogbo ọmọ tó máa bí ọmọ ológo ni kí ni wọ́n fi bí ẹ àtọ̀ náà ni àtọ̀ ni bàbá ojú ara ń gbà ojú ara ń ẹ kó máa gbẹnu wọlé mi sọ jù ẹ lọ àwọn kan wà wọ́n mú dáadáa àṣírí ayé ni tó bá jẹ́ àlè ní kọ́ ní sùúrù farabalẹ̀ rẹ kí wá tu fún yín o tí o bá fẹ́ ọkọ ṣe gbọ́ o ní instruction ni o tó bá fẹ́ máa mọ̀ àtọ̀ ọkọ ẹ má ṣàgbèrè o tó bá ń ṣàgbèrè àwọn ọmọ ẹ̀ ògùn wọn ní tí wọn má ṣàgbèrè mọ́kọ ẹ o ọkọ ẹnìkan ni o tọ́rọ àwọn ìyá àtijọ́ wọn máa fi dájú tọ́rọ ní súnmọ́ ẹni kankan tẹ́ ẹgbọ́n sì ṣe sọ pé àwọn ti befriend ẹ̀ mo fẹ́ máa kó máa mú ògùn máa erọ́ kò gbọ́dọ̀ ṣàgbèrè kò gbọ́dọ̀ wá burú fọ́kọ ẹ̀ gbogbo ọmọ ẹ̀ ló máa di lókìkí tó bá ti mú àtọ̀ ọkọ ẹ̀ bẹ́ẹ̀ ni ọba mú kéde ẹ̀ ṣe gba gbogbo àwọn jẹ́ sọ fún yín obìnrin kéde secret kan wà lọ obìnrin tẹ́yìn ọmọ tí obìnrin bá fẹ́ lóyún máa mọ̀ a mọ̀ pé tó ń ṣe yìí bẹ́ẹ̀ a mọ̀ oyún ni àfẹni tí ò bá tí ìgbọ́n nú wọn àkókò tó bá mọ̀ kó ń fẹ́ lóyún ẹ̀ ló máa máa tọ̀ yẹn ọmọ ẹni tó bá fẹ́ kọ́ mọ̀ kó obìnrin tó bá fẹ́ kọ́ mọ̀ nílé ọkọ pé kó kìkẹ́ ẹ̀ gbogbo àwọn ìdílé mọ́lẹ̀ bó ni ó ṣe á mú ṣe yóò fọ́ gbé àbí bó ni ó ṣe ibẹ̀ ní kò tó kò ó máa ẹ̀mí yẹn èmi ìwọ ló mọ gbogbo wọn yẹn ó yí àwọn tó ṣe ó yí àwọn tó ṣe kí mo sọ fún yìí ó yí àwọn bọ́n ṣe ń ṣe nǹkan wọn àwọn àgbẹ̀dọ̀ kì í ṣe ẹ̀lá bá wá ní program ṣùgbọ́n kò ṣe nǹkan tó burú kì í ṣe nǹkan tó burú òun nìkan ó tán ṣùgbọ́n àwa kò bèrè mọ́lẹ̀ èkejì ó tún ní vacation fún àwọn obìnrin mi ò tó mọ̀ pé àwọn obìnrin mi wà wọ́n máa ń mokó wọ́n máa ń sọ́ọ̀kì wọ́n máa ń sọ́ọ̀kì tó bá sọ́ọ̀kì ẹ̀ vacation ìlélẹ́ yìí ọkùnrin tó bá fẹ́ máa ń sọ́ọ̀kì ọkùnrin tó bá mú nǹkan ẹ̀ wọ́n máa nífẹ̀ẹ́ ju ọkọ ilé wọn lọ tó wọ́n bá ti fẹ́ ọjọ́ tó wọ́n bá fojú pàkan báyìí wọ́n máa bára wọn sùn ilé ọ̀rẹ́ ìdàrú létà
kò sí ọjọ́ tó bá fojú kan ọkùnrin yẹn tó ń ṣe kinní yẹn tẹ́lẹ̀ yẹn wọ́n á dúró àwọn lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ ni ìfẹ́ yẹn máa pọ̀ jù ìdí tí ò fi dáa ẹni tí ò fẹ́ tẹ́ ẹ̀ fẹ́ra sílé tẹ́ ẹ̀ ṣe gbogbo wà á nífẹ̀ẹ́ wà á nífẹ̀ẹ́ ju ọkọ tó bá jẹ́ pé kì í ṣe òun ló fẹ́ òun ló máa nífẹ̀ẹ́ ju òun náà rẹ̀ nígbàgbé ẹ bí tó bá wà náà ìyàwó tó bá fẹ́ náà a máa nífẹ̀ẹ́ ju ọkùnrin dá tó bá ń tọ́pìlẹ̀tì obìnrin náà ó máa nífẹ̀ẹ́ obìnrin jù lọ. bó ṣe rí nìyẹn so ó ní àwọn kọ̀ọ̀kan ìbá díẹ̀ la máa sọ ọdún ìbá díẹ̀ bẹ́ẹ̀ ni so àṣẹ ni gbogbo àṣẹ wà mẹ́ àwọn àṣẹ ni wọ́n yẹn so òun lẹ máa rí pé obìnrin ni àwọn àlè ọkọ á tún lọ ẹni tó fẹ́ tẹ́lẹ̀ rí wọ́n tún máa bára wọn sùn ọjọ́ tó bá ti pàdé ara wọn báyìí kò sí ni wọ́n tún bẹ̀rẹ̀ ni eré tún bẹ̀rẹ̀ ni. ṣé ti bó ti bẹ̀yẹ ṣe ní nìyẹn àti sọ nípa ara. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.